gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday October 3 ọdún 2025 tá a wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ àkáǹtì wa, backup page wa, ẹ dákun ẹ dábọ̀ ẹ lọ bá wa fọ́lò rẹ̀ lórí Facebook, backup page wa ní Facebook ìṣẹ̀dá backup page. Ẹ̀yin tẹ́ bá ń lo Facebook, tẹ́ wà ní TikTok ní, ẹ bá wa lọ Facebook báyìí kí ẹ lọ bá wa fọ́lò ìṣẹ̀dá backup page. Péèjì tuntun wa nìyẹn. Ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èyí dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ní ara wa. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Èèyàn oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Inú yín máa dùn púpọ̀, múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, ọkàn yín á sì balẹ̀ pẹ̀sẹ̀, tá sì ràn yín lọ́wọ́ láti tètè wá solution sáwọn nǹkan tó dàbí ìṣòro tó ń bá yín fẹ́ra lásìkò yìí. Lọ́jọ́ tòní ẹ máa tún lọ understanding láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín. Understanding máa gbalẹ̀ púpọ̀ níbẹ̀, tó sì jẹ́ kó dára púpọ̀ lénìí. Kẹ̀sù títọ́ kẹ̀sù dodo láwùjọ àwọn ènìyàn. Ẹ mú sùúrù lò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀, kí inú yín dùn láti inú wá. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi igi dájú gbogbo nǹkan tó dàbí ìṣòro àbí ìdíwọ́ dènà àbí nǹkan tó ṣe pé ẹ̀yin gan ṣe tí ó tọ́ kẹ́ jìnnà sí pátápátá. Kẹ́ má fààyè gba distraction rárá tàbí kí nǹkan kíkan kó ṣàkóbá fún yín rárá. Gbogbo nǹkan tẹ́ bá ń wò pé bóyá ó ń frustrate yín tàbí ó ń disturb mind yín pátá, kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan pátápátá. Ẹ wá rí dájú pé ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ohun tó ń sọ sí yín lọ́kàn. Kẹ́ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn nígbà tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ kan tàbí pinnu lórí ohunkóhun. Ẹ ronú jinlẹ̀ dáadáa lé lórí. Lénìí kò dára kẹ́ finú tán ẹnikẹ́ni rárá, kò sì dára kẹ́ gbára lẹ́nikẹ́ni. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí dára. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, àwọn tẹ́ bá gbé ṣe lọ́jọ́ tòní bí ó ṣe mú lọ́kàn yín báyìí lẹ́ ṣe gbé ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ gbé ṣe lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó ṣe gbogbo ẹ̀kọ́ lẹ́ ronú jinlẹ̀ lórí rẹ̀ ṣáájú kẹ́ tó ṣe wọ́n o. Ó ṣeé ṣe kó kàn ṣe pé bóyá bẹ́ẹ̀ ṣe ń fìlì nínú ọkàn yín pé jẹ́ ń sáré ṣe gíní ilẹ̀ sáré ṣe. Kò sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀, kẹ́ kíyèsára. Èní kò dára rárá láti fi fa ọ̀rọ̀ kóòtù rárá o. Látàrí pé ẹni court case àbí issue tó bá wáyé láàrin ẹ̀yin àtìyàn lẹ́yìn tẹ́ bá jọ ń fà, ó ṣeé ṣe kí ọ̀tá yín fẹ́ lùsì rẹ̀ lọ́jọ́ tòní o. Ọ̀rọ̀ iṣẹ́ yín náà sì rí, ó ṣeé ṣe kí ó fẹ́ gba akitiyan, kó fẹ́ gba stress rẹpẹtẹ púpọ̀, ṣùgbọ́n ẹ máa padà ṣàṣeyọrí. Ẹ máa ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa tún recognize yín dáadáa pé lágbájá yìí nǹkan tó ṣe yẹn mo dá mọ̀, ó ṣe ṣe yẹn dára púpọ̀ púpọ̀. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ kíyèsára. Gbogbo ànúkọ́ léèyàn ṣe, ẹ má ṣàṣejù ohunkóhun. Ẹ rí dájú pé ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọ̀pọ̀ yín ẹ má lè borí gbogbo nǹkan tó dàbí ìṣòro àbí ìdíwọ́ dènà nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí àwọn situation kan tó ṣe pé á dàbí ìgbà pé ó ń frustrate yín bákan, ó mú kí nǹkan sú yín tàbí ìgbà pé stress fẹ́ pọ̀ díẹ̀. Ẹ rí dájú pé ẹ wòye sí nǹkan tó ń ṣẹlẹ̀ náà dáadáa láti ní understanding dáadáa nípa rẹ̀. Ẹ má ṣe fààyè gba kí àwọn nǹkan tí ò tọ́ yìí kó ṣàkóbá fún yín rárá o. Lénìí kẹ́ mọ̀ dájú pé gbogbo nǹkan tó dàbí ìṣòro pátá ló ní solution tiẹ̀. Ọjọ́ tòní ẹ wà positive, ẹ lè borí ìṣòro yìí. Kẹ́ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, kí ẹ free mind yín. Lénìí kí ẹ sì rí dájú pé ẹ gbé àwọn ìgbésẹ̀ láti wá solution fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí tí ò tẹ́ yín lọ́rùn. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tí a bí láàrin July 23 sí August 22, ẹ rí dájú pé ẹ kíyèsára. Ẹ má bẹ́nikẹ́ni jà tàbí fa fanfà rárá o. Ẹ rí dájú pé ẹ wòye sí bí ẹ ṣe ń bínú sí. Torí ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa bínú lójijì lọ́jọ́ tòní. Ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sì máa sọ jáde lẹ́nu. Ẹ má sọ̀rọ̀ tó ṣe pé á ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì, pàápàá ní ààyè iṣẹ́.
kò sí bó tilẹ̀ hùn kò rí. Ẹ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀ ni o, kẹfẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Gbogbo nǹkan kíkan tẹ bá fẹ́ ṣe ní iṣẹ́, kẹ́ rí dájú pé ẹ mójútó láti ṣe lásìkò tó tọ́ àtàkókò tó yẹ. Tẹ bá ṣàṣeyọrí láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ ti rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀. Tẹ́ ẹ sì sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtàn sáwọn tó rọ̀gbà yín ká, ọjọ́ tòní máa tún dára yàtọ̀. Tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine pẹ̀lú. Aago 7 ní àárọ̀ sí aago 9 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour blue sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọ̀pọ̀ yín náà ó ṣeéṣe kí ẹ̀yin náà fẹ́ máa bínú ṣeéṣeṣẹ́ lọ́jọ́ tòní o. Ó sì ṣeéṣe kí yẹn fẹ́ bí issue tàbí ìjà láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ tàbí láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ rí dájú pé ẹ control ìbínú yín pátápátá o. Pàápàá tí irúfẹ́ àwọn nǹkan báyìí bá ń wáyé lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ gbà fún Ọlọ́run Ọba, kí ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ ṣe bí ìgbà pé ẹ̀yin lẹ́gọ̀ jù. Ẹni tó bá ṣe pé bóyá issue wà láàrin yín, ẹ lè gbé ìgbésẹ̀ láti bá wọn sọ̀rọ̀ tútù láti jẹ́ kí ọ̀kan náà kó lọlẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ wà careful dáadáa. Ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni rárá o. Pàápàá lákòókò aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:15 ní ìrọ̀lẹ́, àkókò yẹn jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ kíyèsára, ẹ má ṣàṣejù bohunkóhun. Ṣùgbọ́n ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wà positive. White jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí o. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ Márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kó dàbí ìgbà pé kí ẹ kọ̀ wà lẹ́yìn nìkan, kí ẹ ronú jinlẹ̀ nípa ara yín. Àwọn nǹkan tí ẹ ń fẹ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín pátá ẹ máa ronú jinlẹ̀ nípa rẹ̀. Ọjọ́ tòní sì dára púpọ̀ láti fi wòye sí àwọn nǹkan tó ṣe pé ẹ ti ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta, tó wù yín láti fi dára yín lọ́lá, tó wù yín láti fi dùnra yín nínú. Ẹ wòye sí dáadáa lọ́jọ́ tòní, kẹ́ bẹ̀rẹ̀ sí wá ọgbọ́n láti rí dájú gbogbo nǹkan náà ó tó yín lọ́wọ́. Látijọ́ mẹ́ta sì ó ṣeéṣe kó ṣe pé ọkàn ara yín lẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìrònú èyí tẹ́ ń rò nípa ara yín gbà. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ láǹfààní àti ṣàlàyé ọ̀rọ̀ fún yàn, ó sì máa lọ lẹ́sẹẹsẹ. Lénìí kẹ́ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ ní ìgbẹ̀yìn lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n tòun tòye tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Wáìnì jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní ó ṣeéṣe kọ́kàn yín pòrúurú rẹpẹtẹ. Ó ṣeéṣe kó dàbí ìgbà pé àwọn nǹkan tó ẹ̀ ń fẹ́ tó ń ṣe yín bí ìgbà pé àwọn nǹkan yín ò ti tó yín lọ́wọ́. Ó ṣeéṣe kó ṣe pé àwọn nǹkan bẹ́ẹ̀ láfẹ́ máa bí kí ẹ fẹ́ máa kanra bákan bákan tàbí kọ́kàn yín máa pòrúurú. Kò sí bó tilẹ̀ hùn kò rí. Ẹ rí dájú pé àwọn nǹkan tó dàbí ìṣòro lásìkò yìí opportunity àti ìdàgbàsókè ni. Àwọn challenges tí ènìyàn máa face ṣáájú kó tó débi tó ń lọ ni. Ẹ plan lórí bí ẹ ti fẹ́ borí rẹ̀ pátápátá. Lénìí kò dára kí ẹ kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lórí gbámú, kẹ́ sì má ṣe kanra mẹ́nikẹ́ni lénìí rárá. Red jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12:15 ní àárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ dédé rí nǹkan bínú tàbí kẹ́ dédé máa bínú lójijì. Ẹ gbìyànjú láti rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, pàápàá tẹ́ bá wà láàyè iṣẹ́ tàbí níta gbangba. Ẹ fẹ̀lẹ̀ ṣe. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí issue pátápátá. Tó bá ṣe pé ẹ ti ń plan tẹ́lẹ̀ láti jáde láti bá àwọn èèyàn ṣe, ẹ lè bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Ìyẹn tún lè ràn yín lọ́wọ́ díẹ̀ o. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí abẹ́ èyí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Yellow jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, àwọn èèyàn máa pọ́n yín lé dáadáa lọ́jọ́ tòní o. Wọ́n á dá yín mọ̀ sí, wọ́n á gbóríyìn fún yín púpọ̀. Àkókò ti tó wà yìí láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí àìdí àtẹ̀yìnwó lọ́pọlọ kẹbẹ̀ sí iṣẹ́ lé lórí. Inú yín máa dùn pẹ̀lú ìgbésí ayé ń ṣe ń lọ lákòókò yìí àti gbogbo nǹkan ṣe ń rí bí ẹ ti ṣe ń fẹ́ lásìkò yìí. Ṣùgbọ́n ẹ kíyèsára, ẹ má gbéraga rárá o, torí ìgbéra ṣánlẹ̀ ni. Ẹ má gbéraga rárá. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára. Bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Grey jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín tàbí káwọn kan pọ̀ tó fẹ́ dín yín lọ́wọ́ tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ nira díẹ̀. Fọ́tà yín láti gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní látàrí ń pọ́kàn yín ro igba lásìkò yìí. Gbogbo nǹkan tó sì ṣe kókó fún yín pátá òun lẹ máa fẹ́ mójútó pátápátá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ prioritize ara yín dáadáa, kí ẹ wòye sọ́nà tẹ́ lè gbé gbà tára yín máa fi já gágá.
tẹ́ fi lè rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, pàápàá láti ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lákòókò yìí. Ẹ free mind yín, ẹ wà positive. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì wà jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ lénìí o. Ẹ má wọ grey lénìí, ẹ má wọ ashes colour lénìí o, ṣùgbọ́n ẹ lè wọ kọ́lọ̀ mìíràn, ẹ lè wọ àwọn kọ́lọ̀ mìíràn, kò sí wàhálà. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tá a bí láàrin February 20 sí March 20, ẹ kíyèsára pẹ̀lú ẹni tẹ́ máa finú tán lọ́jọ́ tòní o, látàrí pé lè bí disappointment púpọ̀ fún yín. Ó ṣeéṣe kó fẹ́ bí ìṣòro fọ́ta yín náà pẹ̀lú. Ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ pẹ́ẹ̀mejì ṣáájú kí ẹ tó ní ẹ fẹ́ finú tányàn àbí ẹ fẹ́ ní kéèyàn kan láṣẹ lórí nǹkan tó jẹ́ tiyín. Àkókò yìí kẹ́ rí dájú pé ẹ gbóhùn tó ń sọ sí yín lọ́kàn dáadáa o, ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ kígbésẹ̀. Kí ẹ sì má ṣe jẹ́ kẹ́nikẹ́ni make choice fún yín rárá. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni sọ fún yín pé báyìí lẹ ṣe ṣe nǹkan yín lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ rí dájú pé ẹ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì gbà àlàáfíà láàyè lénìí pẹ̀lú. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.